Akewi mo dé o ẹni Olúwa bá fẹ́ dẹ́wọ̀ lọ́rùn ló tún dé aṣáájú alálàyé òdodo èdè bàbá èdè ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ni lèmi ń bọ́ lọ́wọ́ orí dé tí ń bẹ lẹ́nu Ọba Akewi tí ó bẹ̀rù ìjà àṣírí àwọn gómìnà Nàìjíríà ti tú ebi ń pa wá apá kẹfà ló dé gbogbo gómìnà ilẹ̀ yìí ọ̀rọ̀ yín ṣe mí ní kàyéfì gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yóò ká mi lára ẹ̀yin gómìnà Nàìjíríà nìṣòro ilẹ̀ yìí pátá bíntí nínú yín ló ṣe fọwọ́ ìsọ̀yà láyé ọ̀pọ̀ nínú yín owó ọmọ Nàìjíríà lẹ fi ń sara rindin a sì bẹ̀rẹ̀ sí ní bú ààrẹ Nàìjíríà à ń bú bàbá wípé ohun gbogbo wọn ohun gbogbo ò dẹrù rárá àṣẹyìn gan lolórí ẹni tí ń ba Nàìjíríà yìí jẹ́ ẹ̀yin gómìnà yìí ẹ dojú ti gbogbo ọmọ Nàìjíríà 5 billion naira là ń gbọ́ pé ìjọba àpapọ̀ kọ́kọ́ fi ránṣẹ́ sí yín gẹ́gẹ́ bí owó palliative ẹgbàá ẹsẹ̀ nu múrẹ́ wọ́n tún fún yín ní 3 billion naira wọ́n fi ránṣẹ́ sí yín alọ́lárí àràbọ̀ ọ̀dọ̀ mi lójú o ọpẹ́lọpẹ́ sínétọ̀ Gomina pàdé o senate president ni mo wí òun ló wọ́n padà járáwọ̀ yín fún gbogbo wa òun gan ló jẹ́ kàṣírí gbogbo yín ò padà tú sí wa lọ́wọ́ ọ̀dọ̀ mi lójú ní Nàìjíríà 30 billion naira 30 billion naira làwọn gómìnà Nàìjíríà yìí gbà wọ́n sì sẹ́nu múrẹ́ o. I must say that unverified report has it that each of the state governments in the last few months have received additional 30 billion from the Federal Inland Revenue Service outside their normal allocations, from the Federation account, outside their normal allocations, to assist them in ameliorating the food situation. So we believe that every state government should utilize the funds so received towards ensuring that food is available in the country. ọ̀pọ̀ nínú yín ló ti pa mẹ̀kúnnù lẹ́kún láríjà owó tí wọ́n fún yín kọ́ èmi ò rí ohun gbogbo tí mo rí gan lebi ní Nàìjíríà ṣùgbọ́n kóhun gbogbo lè dùn òun ló fọ sábà bí ohun tí bàbá fi fowó kún owó yín dandan àtìgbà tí President Bola Ahmed Tinubu ti dórí àlééfà àtìgbà ọ̀hún ni wọ́n ti ń fún yín lọ́wọ́ palliative ìgbà tí wọ́n ti yọwọ́ subsidy kọ̀tán bí ọ̀dọ̀ mi lójú wípé owó lẹ̀ ń gbà àárín nǹkan tẹ́ ẹ fi ṣe ṣebí kílẹ̀ yóò lè dùn wọ́n fi ní gómìnà ní Nàìjíríà pátá èdí àwọn gómìnà rírú owó yìí gbà rí látìgbà tí wọ́n ti ń ṣèjọba ilẹ̀ yìí ẹ ṣàlàyé ká gbọ́ ara wọn ni wọ́n dá nípínlẹ̀ Ọ̀ṣun àdìgbà tí wọ́n ti ń gbowó àmọ́ ṣá àti ẹ̀rọ àwọn àwòrán orí àwọn gómìnà tí wọ́n yà sábẹ́rẹ́ ìyẹn gẹ́ ti yó gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ijó la rí lọ́sùn kò ti ṣe tá a rí ó ga fún wa ní Nàìjíríà àwọn èèyàn ní Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ló gbìyànjú ọ̀pọ̀ ni wọ́n pè rẹ̀ sí wọ́n pé ẹ̀wà àwọn tó pínwó kò sí tí wọ́n pín nípínlẹ̀ Ọ̀ṣun kí ló dé gan fún wa ẹ̀yin t'Oǹdó ẹ̀yin ti Kwara Èkó t'Ògùn títí ó fi dé ìpínlẹ̀ Èkìtì ebi ń pa wá o ẹ ti gbowó palliative látọwọ́ ìjọba àpapọ̀ ẹ gbọ́dọ̀ dákẹ́ ẹ pín oúnjẹ fáwọn aráàlú ẹ fáwọn àgbàlagbà lówó Ọba Akewi yes báwo bá mí àwọn amíkangbákangbá ejò bá mí ejò amíkan jọ̀lọ̀jọ̀lọ̀ díẹ̀ àdá orí yanjú kan ò ní dúró sangbọ́nà àpáàdì nílẹ̀kẹ̀ olùfọ̀nà ewu tí ń bẹ lọ́nà ẹ̀yà fún mi gbòǹgbòǹnà kì í bá wa kúkú àjọkú o òkété tó bá di tẹ̀mọ́kù ojú ọpẹ́ Ifá ni ó padà kú sí Ọba Akewi mo dẹ́sẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ọ̀sà ìdédé fún yín lọ́wọ́ kára ó lè dẹ gbogbo ọmọ Nàìjíríà ni Bọ́lá ti mọ̀ pé mẹ̀kúnnù ń bẹ ní Nàìjíríà ló fi bù yín lówó owó gọbọi ni wọ́n pín fún yín ẹ tọ́jú ọmọ Nàìjíríà a sì ń pariwo àwọn northern governors ẹ wo gọ́dọ̀ Sulu ní Borno state tó ń dá ńláńlá electric cars lọ́wọ́ tó pín fáwọn èèyàn kí wọ́n máa fi ṣiṣẹ́ 100 naira péré ni wọ́n ń gbé kọ̀ọ̀kan ọjọ́ mi lójú dọ́dọ́ láti junction kan sí kejì 100 naira lọ́jẹ́ Sulu dá ńláńlá ọ̀dàbẹ̀rà tó pọ̀. Yes, these are the first electric cars in Nigeria. You can see this is the driver cleaning the car. It is not lie. This is truth. Hear from a driver. Sir, good morning, sir. Morning.
Are you enjoying the way you are working with this car? Yes. Yes, this is a driver talking. Yes. This is the charging port of the car. They will come and park the car and it will charge. After charging, they say the car can run for 12 hours. And after then, they will park it. This is a driver that is charging his car now to go on work. Good morning, sir. Good morning, sir. Thank you. How is your work, sir? In Kaduna State, we have been hearing about electric car. Yes. Is it true? It's true. Are you the driver? I am driver. Thank you. This is the driver of the car. He is charging his car now to go for work. Yes. It is the wonderful work of a governor that we have never seen in Nigeria. It's true. Are you happy with the governor? I am too happy to governor. Thank God for him. May God keep him and give him long life. Amen. We thank him because he has made life very easy for the people of Borno State. Yes. We are very happy, and it is the first kind of car we saw in Nigeria. ẹ ti wo Niger State Governor tó ra tractors ó ra bulldozer rẹpẹtẹ fáwọn aráàlú. Ìjọba Niger ti dáko lọ rẹpẹtẹ kí gbogbo ọmọ ìpínlẹ̀ ó lè róúnjẹ jẹ. Àwọn ọmọ Hausa sáà ń dára sáá. We thank God we've started receiving delivery of these tractors from John Deere. This is the first batch. We're optimistic that before the end of this month, we'll have assembled over 300 of these tractors and over 1,000 of the handheld as the first phase. We're expecting over 1,000 of these tractors in the next 6 months, and that our bulldozers are already working in the bushes clearing land. We have cleared over 1 million hectares to date, and that we're expecting delivery kits on irrigation. We have investment, we have a partnership, we have signed MOUs with a lot of government and agencies of government. This is the only way out for us as a country and as a people. We need to be able to feed ourselves. Following the Mr. President's food security agenda, Niger State has provided itself as a pilot state to propel agriculture because we are agrarian. We have no reason to be poor. Àwọn pariwo lásán nílẹ̀ Yorùbá láìsí nǹkan táwọn gómìnà wa gbèsè fún wa. Anambra State Governor náà ń dá ńláńlá ó ṣeṣẹ́ bí aago. 800 tractors lọ́wọ́ tó pé fáwọn ojúlówó àgbẹ̀ tí ń pèsè oúnjẹ nípínlẹ̀ Anambra kọ̀tán bí. Ọ̀fẹ́ ló pé fáwọn àgbẹ̀ kóúnjẹ ó lè pọ̀ kóúnjẹ ó lè búrẹ́kẹ́. Ẹ jọ̀wọ́ kí làwọn gómìnà tó kù ń ṣe gan ṣàlàyé fúrú wa. Kí wọ́n làwọn gómìnà ilẹ̀ Yorùbá ń ṣe gan ẹ jẹ́ kó yé mi sẹ́ẹ̀. Kò sóhun tá a gbọ́ nípínlẹ̀ Ògùn kò sóhun tá a gbọ́ lọ́sùn. Ọ̀rọ̀ Oǹdó òye èèyàn ìpínlẹ̀ Èkìtì òpínwó. Ìjọba tó kó bá wọlé òjòkúnlẹ̀ ní Kogi. Ṣebí tá a bá fàgbòfé gún àjòkúnlẹ̀ ni. Ẹ jẹ́ kí Abdulrasaq ó dábí ẹdun ní Kwara State kó dá ńláńlá. Gbogbo wa ló ń retí ní Kwara tó pọ̀. Gbogbo ẹ̀yin gómìnà wọ̀nyí ẹ fọ̀rọ̀ ra ẹni wò. Ebi ń pa gbogbo ọmọ Nàìjíríà pátá. Ọ̀pọ̀ ti kú torí ebi. Ẹ dákun ẹ ṣàánú gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa. Ẹ̀yin gan ló súnmọ́ ìjọba àpapọ̀ jù kọ̀tán bí o. Ìdí tá a fi ní gómìnà ní kára ó lè tu gbogbo ẹni bẹ nílé gbogbo ẹni bẹ lóko. Ẹ jọ̀wọ́ ẹ̀yin gómìnà wọ̀nyí ẹ lọ dáko ní gbogbo ìpínlẹ̀ yín gbogbo ebi pa gbogbo ọmọ Nàìjíríà. Gbogbo ẹ̀yin gómìnà wọ̀nyí ẹ sanwó àwọn òṣìṣẹ́ kó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́. Ẹ fáwọn èèyàn ní gratuity. Ẹ fáwọn èèyàn lówó wọn. Gbogbo bí ó yẹ kẹ́ ṣiṣẹ́ dé ni ẹ ṣiṣẹ́ dé kára ó lè tu gbogbo mẹ̀kúnnù pátá. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín báwọn ti lé tóko. Àṣeyọrí yín ló lè ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá pátá ló lè múnú wa dùn kó dùn. Ọba Akewi gbéra ńlẹ̀ òdìdé. Àṣírí àwọn gómìnà Nàìjíríà tú ebi ń pa wá apá keje kò ní pẹ́ kó tó dé. Ẹ mọ́ retí lọ́nà ní dẹ́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 .